ẹ̀yin akẹ́kọ̀ọ́ ẹ káàbọ̀ sórí ètò Yorùbá wa o. ẹ̀yin náà ẹ káàbọ̀ sí gbàgede African Children Network TV. kí lorúkọ iléèwé tiyín? ládùúgbò bo. kí lorúkọ rẹ? kí lorúkọ míì tó ń jẹ́? Àbọ̀sẹ̀dé. ọmọ ìlú wo ni ọ́? Kogi State ni ọ́? ìpínlẹ̀ Kogi. nílùú wo ni Kogi State? ìlú wo? ṣé Okun ni àbí Kábà àbí èwo ń bẹ? Okun. Ó dá ọ lójú? Ó dá ọ lójú? ọ̀rùkàrẹ̀. káàbọ̀ sórí ètò. arákùnrin kíláàsì kelo ló wà? tó ṣe dá mi lónìí. ó yá arákùnrin sòńlẹ̀. orúkọ mi ni Baptist tó ń pè ní pam, kò ń ṣe pamu o. onítẹ̀bọmi àbí? skutu. kíláàsì kelo ló wà? kíláàsì kẹfà. yín méjèèjì kíláàsì kẹfà lẹ́jọ́ wa. ọmọ ìlú wo ni wọ́n ṣe? Ìbàdàn. lágboolé bo. Ọ̀rànyìn èwo ń bẹ? Ọ̀rànyìn èwo ń bẹ? ṣé gbogbo odidi Ọ̀rànyìn lágboolé yín níbo dẹ́kọ̀ bí Owú ni àbí bo ń bẹ? Owú, agboolé Owú. Ta ni mọ́gàjí ilé yín? kó o bí bá mi rẹ bó bá délé. tó ti yí ọ. ẹ pẹ̀lẹ́ káàbọ̀ sórí ètò. ọ̀yá ẹ̀yin náà sọrúkọ ara rẹ, ìlú tó ti wá, láì dènà pẹ̀lú. Orúkọ mi ni Fáládé Isaac. kí ló kọ Yorùbá rẹ tí wọ́n gangan ń jẹ́? mo ti rí Fáládé, orúkọ bá rẹ nù. ó túmọ̀ sí pé ìdílé onífá ni yín àbí? ìwọ ń jẹ́ Isaac. kí lorúkọ míì tó tún ń jẹ́? Ayọ̀mídé. Orúkọ ìlú mi ni Oǹdó. ọmọ ìpínlẹ̀ Oǹdó ni ọ́? nílùú wo gangan nípínlẹ̀ Oǹdó? Nílùú Àfò. ìlú Àfò. so o lè kílé níwọ̀nba. ó sì jọ àwọn Oǹdó lóòótọ́ o. ó jọ wọ́n dáadáa. mo nífẹ̀ẹ́ sí bó o ṣe rí. ìmúra rẹ ó rẹwà. ó yá kí Oǹdó kí n gbọ́. o máa gbolé yín náà. ládùúgbò bó wà nígbà náà? ládùúgbò òbó ni? tó o bá lọ lé àdúgbò òbó ló ti sọ. àdúgbò òbó ni ilé yín l'Oǹdó? nílùú Àfò. kó o bèrè bó o bá délé. ẹ̀yin ìyá wa ńlé, ẹ̀yin bàbá wa, ẹ mọ̀ bá wa máwọn ọmọdé ìrẹ̀lẹ̀ ẹ rí wípé àlàfo yẹn ó hàn jù púpọ̀. kò dáa kí àwọn ọmọdé mọ́ lè mọ sọ pé ibi báyìí ni wọ́n ti bí mi, ibi báyìí ni lórí ìrùn mi. kò bójúmu kí wọ́n lè mọ̀ sọ bó ṣẹ̀ṣẹ̀ gbólóhùn méjì mẹ́ta nípa ibi tá à ti bí wọn. eléyìí ṣe pàtàkì, ó ṣe kókó. ó yá kíláàsì kelo ló wà? Kíláàsì kẹfà. kíláàsì kẹfà. ó yá ìyàwó rẹ̀ òréńté. Orúkọ mi ni Esther Odu. mo wá láti. kí lorúkọ bo Yorùbá rẹ̀? Àtinúkẹ́. ó ń jẹ́ Òjó. bàbá rẹ̀ Esther, tá a lè pè ní Ẹ́sítérì ayaba, àti Àtinúkẹ́. ọmọ ìlú wo ni ọ́? ìsòńlẹ̀. ọmọ bíbí ìlú Àgbókojó. Ìbàdàn. ọmọ Ìbàdàn ní àdúgbò Àgbókojó ní Fọ̀kọ̀ Agbeni àbí? òkè kí ló kọ agboolé yín? Agboolé Àìkí. Agboolé Àìkí. iléèwé Baptist Kutu. ẹ̀yin dà? ọ̀yá ẹ̀mú béèrè. àwọ̀ àwọ̀ ẹni tí ó gbégbá orókè tí ó gbé ẹ̀bùn rabandẹrẹ́lé. ọ̀yá ìbéèrè kelo? mo mú ìbéèrè kẹta. ìbéèrè kẹta. so o ti ṣe tán? Bẹ́ẹ̀ni. ìbéèrè kẹta sọ pé kí ni ìtumọ̀ àwọn àkànlò èdè wọ̀nyí? Àmùsù. tí Yorùbá bá sọ pé àmùsù lọ́mọ, tàbí tí wọ́n pè ní ọ̀dọ̀yọ̀. Àmùsù,
ọ̀dọ̀yọ̀ kí ni ìtumọ̀ wọn? Àmùsù túmọ̀ sí wípé ọmọ náà gọ̀. Ò sọ dáadáa. Àmùsù túmọ̀ sí wípé ọmọ ẹ bá ṣe nǹkan tí kò dáa tó ń ṣe nǹkan tí kò dáa fún ìbí ẹ̀, ó máa ń pè ní ọmọ àlè. Rárá, àmùsù sọ ọmọ àlè. Bó jẹ́ àmùsù òpè kò sọ́dọ̀ ọmọ àlè. Ètò kọ́kọ́ sọ lẹ́ẹ̀kan ló fẹ́ súnmọ́. Ká ló sọ dáadáa. Ìyàwó rẹ̀ ó yàrán lọ́wọ́. Tí wọ́n bá ní àmùsù. Àmùsù ní pé kí ẹ̀mọ́ ọmọ kan tí ó bá ṣe nǹkan tí ò dáa máa pè ní àmùsù. Rárá, ọ̀dọ̀yọ̀ ńkọ́? Wọ́n bá lọ́dọ̀yọ̀ lèèyàn. Ọmọ yẹn gọ̀. A lè pè ní gọ̀. Tá a bá pè ní gọ̀, kí la tún lè pè é? Tá a bá ní ọ̀dọ̀yọ̀ ni. Ọmọ náà pònú. Kódà ẹ jẹ́ ń fún yín. Tá a bá pèèyàn lọ́dọ̀yọ̀, ó rìn dẹ̀. Ọmọ tó rìn dẹ̀ tí ò já fáfá rárá. Ṣùgbọ́n àmùsù ẹni tí ò ní làákàyè. Ẹ mọ̀ tí wọ́n ń pè ní ọgbọ́n orí. Ẹni tó bá gbọ́n ìní ìdàkejì àmùsù ọ̀jọ̀gbọ́n. Ṣùgbọ́n ẹni tí ò gbọ́n aláìní làwọn ni àmùsù ni aláìní làákàyè. Ẹ fún wọn látẹ̀wọ́ wọn bẹ́ẹ̀. Ó yá St. James ẹ mú béèrè yín. Mú ìbéèrè 19. 21. Ìbéèrè 21. Ìbéèrè 21. Mi ò gbọ́ o. Mo mú ìbéèrè 21. Bí wọ́n ṣe pè irú báwọn lò bó ṣe pè báwọn lò. Ìbéèrè 21 sọ pé sọ ọ̀rọ̀ ìṣe tó bá àwọn wọ̀nyí lọ. Sọ ọ̀rọ̀ ìṣe tó bá àwọn wọ̀nyí lọ. Ewì, ìjálá, ògèdè, ọfọ̀ àti orin. Ewì, kí là ń ṣe sí ewì? Kí ni wọ́n ń ṣe sí ewì? Kí ni wọ́n ń ṣe sí ìjálá? Àwọn ọ̀rọ̀ ìṣe wo ló bá wọn lọ? Tí a bá rẹ́ni tí ó ń wí ìjálá lẹ́nu, kí la sọ pé ó ń ṣe? Ó ṣe kí ni? Ó ń sọ̀rọ̀. Baptist ẹ fi ṣèfàjẹ́. Àwọn ọ̀rọ̀ ìṣe wo ló bá ewì, ìjálá, ògèdè, ọfọ̀ àti orin lọ? Ewì jẹ́ àwọn. Rárá, kò rí bẹ́ẹ̀. Ó yẹ pé kùn. Mi ò gbọ́ o. Kíké ni à ń ké ewì. Ó yẹ sọ bẹ́ẹ̀ o. Kíké ni à ń ké ewì. Sísun ni à ń sùn jálá. Sísun ni à ń sùn jálá. Pípè ni à ń pe ògèdè. Pípè ni à ń pe ògèdè. Pípè ni à ń pe ọfọ̀. Pípè ni à ń pe ọfọ̀. Kíkọ ni à ń kọ orin. Kíkọ ni à ń kọ orin. Ké, sun, pè àti kọ ní àwọn ọ̀rọ̀ ìṣe tó bá wọn lọ. Ṣó ti yé wa báyìí? Ewì à ń ké ni. Ké ní ọ̀rọ̀ ìṣe tó bá lọ. Ìjálá, sun ní ọ̀rọ̀ ìṣe tó bá lọ. Ògèdè, pè ní ọ̀rọ̀ ìṣe tó bá lọ. Ọfọ̀ náà, pè ní ọ̀rọ̀ ìṣe tó bá lọ. Orin, kọ́ ní ọ̀rọ̀ ìṣe tó bá lọ. Torí ìjọ́ mi kẹfì sọ́wọ́ àlàáfíà yín. Ṣó ti yé yín? Ẹ pàtẹ́wọ́ mi fún mi. St. James ẹ gba abala yẹn. Ó yá Baptist ẹ mú béèrè mi. Baptist ẹ mú béèrè kejì. Ìbéèrè 25. Wojú pátákó. Béèrè tó bá wà ń bẹ̀ ni kò mú o. Kí ni nọ́mbà tó ń pè? Kí ni nọ́mbà tó fẹ́ pè? Wí ní òyìnbó, wí ní Gẹ̀ẹ́sì. Kí ni 25 ní Yorùbá? Ìyàwó rẹ̀ kí ni 25? Ọ̀yà. Kí ni 25? Márùndínlọ́gbọ̀n. Tá a bá pè lárùndínlọ́gbọ̀n kí la tún lè pè? A lè pè ní 15. Ó nílò láti nawọ́ sọ ni tó o bá ti mọ̀. Ẹ̀yin náà lẹ́nu ìbéèrè. Ìbéèrè kelòó?
kẹẹ̀ẹ́dọ́gbọ̀n. Mi ò gbọ́. Ìbéèrè kẹẹ̀ẹ́dọ́gbọ̀n. Ìbéèrè kẹẹ̀ẹ́dọ́gbọ̀n sọ pé kí ni orúkọ àpèlé ọba Ògbómọ̀ṣọ́? Kí ni orúkọ àpèlé ọba ìlú Ògbómọ̀ṣọ́? Tá a bá fẹ́ sọ pé ọba Ìbàdàn ní ìsìn, a sọ pé Olúbàdàn. Kí ni ọba Ògbómọ̀ṣọ́ ń jẹ́? Ó yá. St. James. Ó yẹ fi ṣèfàjẹ́. Tíkúlọ̀. Sọ àwọn Ògbómọ̀ṣọ́ ẹ pàtẹ́wọ́ fún un. Ó ti fi Baptist fi ṣèfàjẹ́ lábalábẹ̀ yẹn. Ó yá. Baptist ẹ mú béèrè tiyín. Ìbéèrè kẹtàlá. Àti pé àwọn nọ́mbà yẹn ni wọ́n lára. Ẹ bá wa kọ́ wọn ní òǹkà, òǹkàyé, òǹkàpò, òǹkà ẹni, òǹkà oṣù, òǹkà ọjọ́. Gbogbo rẹ̀ pátápátá ní kẹ́ ẹ bá wa kọ́ wọn. Ọlọ́run á bá wa ràn yín lọ́wọ́. Ẹ̀yin òbí wa nílé náà kì í ṣe iṣẹ́ olùkọ́ nìkan. Ẹ̀yin náà máa bá wa pe àwọn nọ́mbà yìí fún wọn ní Yorùbá kí ó lè bá mọ iye wọn sí, kí wọ́n lè bá mọ ìyàtọ̀ láàrin ẹyọ àti ọ̀pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìbéèrè kẹtàlá sọ pé ìlú wo ni wọ́n ti ń jẹ̀ka tí wọ́n sì tún ń mú ẹ̀kọ́ yangan lé? Ìlú wo ni wọ́n ti ń jẹ̀ka tí wọ́n sì ń mú ẹ̀kọ́ yangan lé? St. James àbí Baptist? Ó yá. Kò rí bẹ́ẹ̀. Ọkọ rẹ̀ kò rí bẹ́ẹ̀. Ó lọ o. Ó dọ̀ ọ́ lójú. Sódà ẹ lójú. Ẹ má sọ̀rọ̀ bí ará oko. Sódà ọ lójú. Ẹ pàtẹ́wọ́ fún un. Orí yín jọ ní. Mo ti fẹ́ gbé e lọ. Ó yá o. St. James ẹ mú béèrè. Ta ló mú béèrè tán nísìn? St. James àbí? Ok, ó yá Baptist. Ìbéèrè kọkànlélógójì sọ wípé èwo ni òrìṣà àkúnlẹ̀bọ nínú àwọn wọ̀nyí? Èwo ni òrìṣà àkúnlẹ̀bọ nínú àwọn wọ̀nyí? Ògún, òjò, ìlẹ̀pa. Ògún. St. James ẹ mú béèrè. Èjìdínlógójì. Ìbéèrè kejìdínlógójì. Ìbéèrè kejìdínlógójì. Tá a bá fẹ́ pè báwọn a ní kejìdínlógójì, kìí ṣe èjìdínlógójì, kìí ṣe nọ́mbà ló ń kà, iye ló ń kà. Kejìdínlógójì. Ẹ bá wa kọ́ wọn ní iye, ẹyọ, ọ̀pọ̀, òǹkà, òǹkàpò. Ẹ dákun, ó ṣe kókó o. Òǹkà oṣù, òǹkà ọjọ́, ó ṣe kókó. Àwọn nọ́mbà tó wà lójú pátákó yìí kéré jù. Ó kéré jọjọ fún ìpele táwọn akẹ́kọ̀ọ́ yìí láwọn wà tí wọ́n wá tún lè wí ní dídán mọ́rán. Ẹ dákun, a ní ṣẹ́ṣe o. Ìbéèrè kejìdínlógójì. Ibi awíladé yìí. Kí ni àwọn nọ́mbà yìí ní èdè Yorùbá? 130. Kí ni 130? 124. 140, 116 àti 149. 130. Kí ni 130? Ó yá. 140 àádọ́fà. Rárá, kò rí bẹ́ẹ̀. 130 ńkọ́? Ọgbàdóje. 124. 140.
ẹ wá farabalẹ̀ nígbà tá a bá sọ pé 130 àádóje kí ni 130 o àádóje 124 mẹ́rìnlélọ́gọ́fà mẹ́rìnlélọ́gọ́fà mi ò gbọ́ o mẹ́rìnlélọ́gọ́fà 4 120 ní ọgọ́fà ogún mẹ́fà ó wá lé 4 ó gbọ́mọ 4 sẹ́yìn tó fi jẹ́ mẹ́rìnlélọ́gọ́fà 116 140 ìyẹn ni ogóje kí ni 140 o ogóje ogún mélòó nìyẹn o ogún méje ó ti sọ túmọ̀ ara rẹ̀ ogóje ogún méje ìpàrójẹ ìsúnkì ìlókòpọ̀ tó fi sọ di ogóje ṣé ẹ mọ̀ pé Yorùbá mọ̀ yánu sọ̀rọ̀ nígbà tá a bá ń yánu sọ̀rọ̀ tá à ń yára pé ọ̀rọ̀ ìsúnkì yóò mọ wá ìpàrójẹ yóò mọ wá ọ̀rọ̀ ó mọ kúrú bá a bá ṣe ń yára pé n ló ń jẹ́ kí a mọ̀ ní àwọn àbájáde bíi ogóje ọgọ́fà àádọ́ta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sọ̀rọ̀ mi yé yín ogún méje ló yẹ kó jẹ́ ṣùgbọ́n níbi tá a ti ń yára sọ ó súnkì ó dógóje 116 mélòó ló kù tí 116 yóò fi di 120 mẹ́rin iná kù tó bá pé 120 kí la pé 120 lẹ́ẹ̀kan 120 fi gbohùngbohùn sẹ́nu o ọwọ́ ni o fi pàtẹ́ sọ́wọ́ kí la pé 120 lẹ́ẹ̀kan ogún mélòó ni 120 ogún lọ́nà mélòó nìyẹn ogún mẹ́fà ó wá dín 4 yóò wá jẹ́ mẹ́rìndínlógún yẹn mẹ́rìndínlógún mẹ́fà tá bá wá pè pọ̀ yóò wá jẹ́ kí ni mi ò gbọ́ bí ó ṣe jẹ́ nìyẹn àwọn wo ló mú béèrè tán ní ìsìn tí wọn ò gbà St. James àbí ẹ tún fòdò ṣèfàjẹ ó yá o Baptist ẹ mú béèrè 40 ìbéèrè 40 farabalẹ̀ o bí àlàfo yìí à ń kà ní márùn ni o àárùn wọ́n fo nọ́mbà tó tẹ̀lé wọ́n bọ́ sí ẹ̀ẹ́dógún wọ́n tún fo nọ́mbà tó tẹ̀lé wọ́n bọ́ sí ẹ̀ẹ́dọ́gbọ̀n wọ́n tún fo nọ́mbà tó tẹ̀lé kí ni àwọn nọ́mbà tí wọ́n fò àárùn dash ẹ̀ẹ́dógún dash ẹ̀ẹ́dọ́gbọ̀n dash kí ló wà lẹ́yìn àárùn kí ló wà lẹ́yìn ẹ̀ẹ́dógún kí ló sì wà lẹ́yìn ẹ̀ẹ́dọ́gbọ̀n. nígbà tí wọ́n ń kà ní márùn-ún a ní àárùn ni àkọ́kọ́ tá a bá tún ro àrùn mọ́ àrùn kí ni ọ̀dà ṣé bá ṣe wá pè nù àárùn kí ni ó kàn lẹ́yìn àárùn. ó yá ẹ fi ṣèfàjẹ́. ẹ̀wá. lẹ́yìn àrùndínlógún ni ọba kọgbọ̀n ọba ti ro márùndínlógún ọgbọ̀n ni ọba kan ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ látòrí àrùn. mò ń gbọ́ kò jù bẹ́ẹ̀ lọ àrùn ẹ̀wá ẹ̀ẹ́dógún ogún ẹ̀ẹ́dọ́gbọ̀n tàbí kó ní àrùndínlọ́gbọ̀n lẹ́yìn àrùndínlọ́gbọ̀n kí ló kàn ó kù ọgbọ̀n kí ló orúkọ iléèwé yín lẹ́ẹ̀kan sí i. Baptist àwọn St. James wọ́n ti fi ṣèfàjẹ́ ní tiwọn wọ́n ti fi ṣèfàjẹ́ ó yá St. James ẹ mú béèrè yín. ẹ̀rìnlélọ́gbọ̀n.
ẹ̀rìnlélógójì. Farabalẹ̀ o, ṣé wọ́n ló mú ẹ̀rìnlélógójì? Wọ́n ní nílùú Ìbàdàn ẹni tí yóò jẹ́ Olúbàdàn ó gbúdọ̀ bẹ̀rẹ̀ láti orí oyè kan. Irú oyè wo ni? A. Jẹ́ n fún ọ nítọ̀nà. Kábíyèsí ìlú. B. Mọ́gàjí agbo ilé. D. Olórí ìletò. Olórí ìletò. Kò rí bẹ́ẹ̀. Mọ́gàjí agbo ilé. Ìwọ gan ni mo retí kó o dáhùn béèrè o. Mọ́gàjí agbo ilé. Ó yá, Baptiste, ẹ mú béèrè. 5 Mi ò gbọ́. 5 Ìbéèrè 15 ó yẹ sọ bẹ́ẹ̀. Ìbéèrè 15. Ah. Ìbéèrè 15 sọ pé oṣù kélòó ni oṣù Èrèlé? Oṣù Yorùbá tá a bá ń kà á máa fi ń kọrin. Àbẹ́yìí ẹ gbọ́ rí? Oṣù kélòó wá ní oṣù Èrèlé? Oṣù kélòó ni oṣù Èrèlé? Ṣóṣù kínní ni àbóṣù kejì àbóṣù kẹta àbóṣù kẹjọ? Oṣù mélòó gan ni oṣù Yorùbá? Oṣù mélòó ni Yorùbá ní? Ìyá ní Kogi, oṣù mélòó ni oṣù Yorùbá? Kó tó wá mọ oṣù kélòó ni oṣù Èrèlé tẹ́ ẹ̀ mọ́ fi kọrin. Ó ti sápá olórí, ó ti lọ. Oṣù kejì ni oṣù Èrèlé. Oṣù kejì òun ni oṣù Èrèlé. Oṣù Yorùbá 12 ni. Mélòó ni oṣù nílẹ̀ Yorùbá? 12. Ṣẹ́rẹ́ ni oṣù kìíní, Èrèlé ni oṣù kejì. Ó ní mò ń bí yín. Ẹni Ṣẹ́rẹ́, Èrèlé, Ẹrẹ́nà ẹ gbọ́ rí? Ibo ló ń kọ yìí? Kí ló tó wá sọ̀rọ̀? Ẹ ṣe dáadáa rárá o. Ó yá, iléèwé wo ló kàn? St. James, ó yẹ mú béèrè yín. Ìbéèrè 50. Ẹ̀rìndínláàádọ́ta. Béèrè 50. Níbo ni gbogbo ènìyàn gbà pé ìran Yorùbá ti ṣẹ̀? Ṣèlú Mẹ́kà ni? Ṣẹlẹ̀ Mẹ̀dínà ni? Àbílẹ̀ Dàòmì? Kò rí bẹ́ẹ̀. Ó yá, Baptiste, sọ yẹ kó o mọ̀ gbà? Ìlàjì máàkì ní fún ọ. Baptiste St. James àbí? Ìlàjì máàkì ló gbà. Ilẹ̀ Mẹ́kà ó ní gbogbo ènìyàn gbà pé ìran Yorùbá ti ṣẹ̀ wá. Ta ni bàbá Yorùbá pàápàá? Ta ni Yorùbá ń pè ní bàbá Yorùbá? Ta ni? Odùduwà. Pé dáadáa. Odùduwà. Odùduwà. Ta ni bàbá Odùduwà? Gbogbo tẹ́ẹ̀kú ti gbọ́ rí ni, eré ló pọ̀ jù fún yín. Ta ni bàbá Odùduwà? Ṣé ẹ gbọ́ lámùrúdù rí àbí lámúrúdù? Èwo lẹ gbọ́ rí ń bẹ̀? Ẹ gbọ́ rí? Ṣé wọ́n gbọ́ rí? Òsè kí ló wà náwó fún? Ní dáhùn mo tí mo béèrè náà nù ó, kí ló wà náwó fún bí tí mo béèrè ló dáhùn? Lámúrúdù ó ní bàbá Odùduwà. Odùduwà ní bàbá Yorùbá. Yorùbá sì gbàgbọ́ pé ilẹ̀ Mẹ́kà ó ní Odùduwà ti wá. Ṣó ti yé wa báyìí? Ó yá, ta ló kù tí ó mú béèrè? Baptiste, ó yẹ mú béèrè. Nítorí ìdí èyí, iléèwé wo ló kàn? Ó yá. Mú ìbéèrè 17. Ìbéèrè 17. Ìbéèrè 17 sọ wípé
Baptist ni kò rí ìbéèrè mú lẹ́ẹ̀kan. Sọ ìtumọ̀ àwọn ọ̀rọ̀ wọ̀nyí: ìrènì, ìsán àti ọrún. Ọjọ́ mélòó ni ìrènì? Ọjọ́ mélòó ni ìsán? Ọjọ́ mélòó ni ọrún? Ó yá kánmọ́kánmọ́kánmọ́. Tí wọ́n bá ní ọjà tí ń bọ̀, ó di ìrènì ká tó nájà míì. Ó di sán ká tó tún lọ sọ́jà. Ó di ọrún. Kí ni ìsán? Kí ni ìrènì? Kí ni ọrún? Kò rí bẹ́ẹ̀. Kò rí bẹ́ẹ̀. Kò rí bẹ́ẹ̀. Ó yá Baptist ẹ fi ṣèfàjẹ́. Láì dé èèyàn pẹnu, ìrènì ni ọjọ́ mẹ́rin òní, nígbà tí ìsán jẹ́ ọjọ́ mẹ́sàn-án òní, tí ọrún jẹ́ ọjọ́ márùn-ún òní. Ó yẹ mú béèrè yín kọ̀ọ̀kan tó ṣẹ́kù. Ìbéèrè 15 sọ pé sílébù mélòó ni ó wà nínú ọ̀rọ̀ yìí? Olùgbé. Sílébù mélòó ló wà ńbẹ̀? Méjì. Kò rí bẹ́ẹ̀. Sílébù mélòó? Sílébù mẹ́ta. Sílébù mẹ́ta. St. James àbí? Ó yá ẹ mú béèrè yín tó gbẹ̀yìn. Ìbéèrè ọ̀kàndínlógójì. Ìbéèrè 19. Ìbéèrè 19 sọ pé ogún mélòó ni ó wà nínú 70? Ogún mélòó ló wà nínú 70? Ogún mẹ́ta. Àti mẹ́wàá ẹyọ̀kan. ogún mẹ́ta àtààbọ̀. Ogún mẹ́ta àti ààbọ̀. Mẹ́wàá yẹn ààbọ̀ ló jẹ́ sógún, àbí kì í sáàbọ̀ ni? Kìí ṣèdájì ogún ni mẹ́wàá. Ó sì ti yọ mẹ́ta kúrò nínú 70, ó kù mẹ́wàá lẹ̀. Ààbọ̀ ní mẹ́wàá tó kù yẹn. Ìlàjì máàkì lẹ́gbàá ò St. James. Pẹ̀lú eléyìí ni ẹ jẹ́ ká wo máàkì tí àwọn iléèwé kọ̀ọ̀kan gbà. Àwọn Baptist School 2 agídí ni wọ́n fi gba ìbéèrè kan tán dájú nínú ìbéèrè 7 tí a bí wọ́n. Wọ́n fi ìkan ṣèfàjẹ́, ó jẹ́ àmì 2 báwọn. Wọ́n sì gba ìlàta àti ìlàrin ní abẹ́ ìbéèrè 2 àti ìbéèrè 3. Ó túmọ̀ sí pé wọ́n ní máàkì 3. Baptist ẹ pàtẹ́wọ́ fún wọn. St. James Basic School 3 àwọn wọ́n gba ìbéèrè 3 tán yanyan. Wọ́n fi kan ṣèfàjẹ́, ó di 4. Wọ́n gba ìlàjì lọ́nà 2. Wọ́n jà raburabu, wọ́n ní àmì 5. Ẹ pàtẹ́wọ́ fún wọn. Kó wá tó di pé wọ́n gba ẹ̀bùn wọn, mo ní àríwísí eléyìí tí mo ti ń sọ bọ̀ látẹ̀ẹ̀kan náà ni. Àmọ́ àwọn olùkọ́ ni wọ́n pè ní jájù. Àwọn ọmọdé yìí sọ pé yàrá 6, kíláàsì 6 ni àwọn wà. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn ò lè sọ̀rọ̀ dánítọ́, pàápàá jùlọ lábalẹ̀ òǹkà. Ẹ dákun mo rọ̀ àwa olùkọ́, àwa òbí àti àwa alágbàtọ́. Ẹ jẹ́ ká ṣiṣẹ́ takuntakun lórí bí àwọn ọmọ wa wọ́n ṣe máa sọ èdè ní àsọyán, àsọyé, àsọdáńtọ́, kí wọ́n mọ̀ sọ̀rọ̀ bí ẹni tó ń kó tọ́ bánu. Ọmọ tó bá tó ọmọ ọdún 7, 8, 10, 11, 12, ó yẹ kó lè sọ ọ̀rọ̀ lásọdáńtọ́. Ní báyìí iléèwé tó ṣe ipò kíní St. James Baptist School 3, iléeṣẹ́ African Children Network TV, ẹ dìde ẹ wá gbẹ̀bùn yín. Wọ́n ní ká fún yín ní ẹ̀bùn yìí pé a pè yín sórí ètò, ẹ wá ẹ sì gbìyànjú. Oríṣiríṣi nǹkan ló wà nínú ẹ̀. Ìrẹsì rèé, ẹlẹ́rìndòdò ó ń bẹ́ẹ̀, àwọn nǹkan ìpanu lóríṣiríṣi, bẹ́ẹ̀ ni ìwé àjákọ àti gègé ìkọ̀wé, gbogbo ẹ̀ ló wà ńbẹ̀ láti iléeṣẹ́ African Children Network TV. Wọ́n ní ká gbé fún ọ, ò káàbọ̀, pé o káre o wá sí orí ètò o sì gbìyànjú. Bákan náà bó ṣe wà nínú ti ẹnìkejì níhùn náà ló wà ńbẹ̀. Ṣé ẹ ti rí báyìí? Ó kọjá fífẹnu sọ. Ilé African Children Network TV wọn èsì ẹni tí ó sọ bẹ́ẹ̀ tí ò ní ṣe bẹ́ẹ̀. Ọlọ́run ó dá yín sí. Baptist àbí?
yàtọ̀ sí ẹ̀bùn inú ọ̀rá wọ́n tún ní ká fún yín ká fi jíṣẹ́ fún àwọn olùkọ́ yín owó òrìṣẹ́ pé ẹ wá sórí ètò yóò dára fún yín o. Baptist School 2 ó yá ẹ̀yin náà dìde wá gba ẹ̀bùn yín pé ẹ ṣepò kejì ẹ̀yin náà gbìyànjú wọ́n ní ká fún yín òní àwọn tó wà nú ẹrù wọn nìyẹn tẹ́ ẹ ti rí ìwé àjákọ ohun ẹlẹ́rìndòdò àwọn nǹkan ìpanu lóríṣiríṣi wọ́n ní ká gbé fún ọ pé ó wá sórí ètò ẹ mọ̀wé yín ò bákan náà ló wà nínú bíi náà ìwọ náà gbà títí ẹ náà ni ó yá wọ́n ní ká fún ẹ̀yin náà ní owó òrìṣẹ́ ẹ̀yin aráalé ètò sì ń tẹ̀síwájú o ẹ má tí ì lọ o ẹ wà ń bẹ̀ fún wa o abala tó kàn yóò bẹ̀rẹ̀ láìpẹ́.